A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Olórí ológun Chief of Army Staff COAS Lieutenant General Waheed Shaibu ti fi dá ikọ̀ iléeṣẹ́ ológun Nàìjíríà lójú wípé ìgbáyégbádùn wọn ni ó lékè ohun gbogbo lábẹ́ ìṣèjọba tí ó wà lóde. Bákan náà ni ó jẹ́jẹ̀ẹ́ àti yanjú ìṣòro ilé gbígbé ní gbogbo bárékè ológun jákèjádò orílẹ̀-èdè. COAS sọ àsọdájú yìí nígbà tí ó ṣe àbẹ̀wò sí ikọ̀ ológun 82 Division ní olú ẹkùn wọn tí ó wà ní Enugu àti Forward Operation Base ní Ivo, ìpínlẹ̀ Abia. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde àná láti ọwọ́ alukoro iléeṣẹ́ ológun Lieutenant Colonel Apollonia Anele, COAS gbóríyìn fún ikọ̀ ológun lórí bí wọ́n ṣe rí i dájú wípé ààbò tó péye wà ní ẹ̀ka wọn Division Area of Responsibility. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ìfarajìn àti àfojúsùn wọn fún iṣẹ́ ti ní ipa tí ó pọ̀ nínú àlékún ààbò ní ẹkùn gúúsù ìlà oòrùn. Ó wá gbà wọ́n níyànjú kí wọ́n túbọ̀ jẹ́ kí iṣẹ́ wọn jẹ́ ìwúrí fún wọn láti sin orílẹ̀-èdè tọkàntọkàn gẹ́gẹ́ bí ìgbáyégbádùn wọn ṣe jẹ́ kókó jùlọ fún ìjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Gómìnà àná fún ìpínlẹ̀ Anambra Olóyè Willie Obiano ti fèsì lórí àhesọ ìròyìn ikú rẹ̀ bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní iṣẹ́ àwọn alágàbàgebè ènìyàn. Ó ní àwọn ní àfojúsùn, àwọn ní ìtọ́ni, àwọn sì mọ rere Olúwa. Obiano kọ wípé ẹ̀yin ará mi ní Anambra, ọ̀rẹ́ àti Afẹ́nifẹ́re, ṣàdédé ni mo jí tí mo bá ìròyìn tó ń lọ lórí àlàáfíà mi. Obiano wá fi dá àwọn alátìlẹyìn rẹ̀ lójú wípé kókó lára ọ̀tá le nínú ayọ̀ àti àlàáfíà lòun wà pẹ̀lú oore-ọ̀fẹ́ Olùgbàlà. Ó ní ó ṣeni láàánú wípé àwọn kan ń rí ayọ̀ àti ìdùnnú nínú ká máa gbé ìròyìn irọ́ kiri fún ìdí tí ẹnikẹ́ni kò lè fi múlẹ̀, ṣùgbọ́n àwọn á tẹ̀síwájú àti máa borí wọn. Ó wáá fi ìmoore hàn sí gbogbo àwọn tí wọ́n kàn sí i láti fi ìfẹ́ hàn. Ó ní ìfẹ́ àti inú rere wọn ṣe iyebíye sí i ju ohun ó kọjá àfẹnusọ. Kí wọ́n dákun má fi ọkàn sí gbogbo ìròyìn èké wọn, kí Ọlọ́run bùkún fún gbogbo wọn. Ọ̀kan lára ará ìlú Obiano tí ó tún jẹ́ alága Media and Communication of Aguleri Royal Cabinet, Olóyè Isaac Ezechukwu sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn wípé òun pẹ̀lú ìgbìmọ̀ Aguleri ti bá gómìnà àná sọ̀rọ̀, kódà àárẹ̀ kankan ò mú. Àlàáfíà ní Àpòkòdíkè Aguleri wà ní ilẹ̀ United States. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti bẹ̀rẹ̀ ìwádìí lórí fọ́nrán kan tí ó gba orí ẹ̀rọ ayélujára níbi tí ọ̀gbẹ́ni kan ti ná owó náírà nínú ilé ìjọsìn kan ní ìlú Warri, ìpínlẹ̀ Delta. Nígbà tí wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lónìí, alukoro àjọ EFCC Délé Oyèwálé ní àjọ wọn ti gbọ́ nípa fọ́nrán yìí, àwọn sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀. Nínú fọ́nrán yìí ni wọ́n ti rí ọ̀gbẹ́ni kan tí ẹnikẹ́ni kò tíì lè ṣe ìdánimọ̀ rẹ̀ níbi tí ó ti ń ná owó ní oríṣiríṣi ìpele títí kan 200, 50 àti 100 náírà lé màálùú aláwọ̀ dúdú rẹ́súrẹ́sú tí wọ́n gbé wá sí ilé ìjọsìn ní èyí tí ó jọ bí ìsìn ìdúpẹ́. Obìnrin kan dúró tì í lẹ́gbẹ̀ẹ́ tí ó gbé àpò ńlá dání tí owó kún inú rẹ̀ bí ó ti ń ná owó yìí, tí pásítọ̀ ìjọ ń kọrin ní èdè Urhobo. Bákan náà ni alájàsà kan náà wà ní ẹ̀gbẹ́ rẹ̀ tó ń kì í ní mẹ́sàn-án mẹ́wàá bí ó ti ń pè é ní ọmọdé ọlọ́rọ̀ ní àdàmọ̀dì èdè Gẹ̀ẹ́sì Pidgin English. Kí gbogbo ìjọ lè dá a mọ̀ pẹ̀lú wípé ilé ìjọsìn ni wọ́n wà, orin tàkasúfè náà ń lọ lábẹ́lẹ̀ bí ọ̀gbẹ́ni yìí ṣe ń ná owó láàrin àtẹ́wọ́. Fọ́nrán yìí ti wá dá awuyewuye sílẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ tí àwọn kan bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ yìí. Ará orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ kan tí ó pe ara rẹ̀ ní Fortis kọ wípé èyí kò dùn ún wò rárá, pàápàá jùlọ bí àwọn ọmọdé ṣe wà nínú ilé ìjọsìn, ìdójútì ńlá. Ẹlòmíràn tí ó pe ara rẹ̀ ní Archbishop Boye fèsì wípé wọn kò ṣe 1/10 nínú 10 ohun tí àwọn wọ̀nyí ṣe tí Jésù fi já wọn lọ́rẹ ní tẹ́ḿpìlì 2000 ọdún lẹ́yìn rẹ̀. Ẹ wo ohun tí àwọn wọ̀nyí ṣe. Ìtumọ̀ Sanni ní kí wọ́n má pe èyí ní ilé ìjọsìn
kò sí ilé ìjọsìn gidi tí ó máa fi ààyè gba irúfẹ́ rádaràda báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo akitiyan àti kàn sí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Delta Edafe Bright lórí ìṣẹ̀lẹ̀ ni ó já sí pàbó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn olùgbé Zaki Biam ní ìjọba ìbílẹ̀ Ukum ìpínlẹ̀ Benue ni wọ́n ń gbé nínú ìfòyà lẹ́yìn ìkọlù lóríṣiríṣi bíi ìdúkokò, ajínigbé, olè tó ń jí ọkọ̀ alùpùpù àti ẹ̀sùn àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn láàrin ìlú. Orísun ìròyìn láàrin ìlú sọ fún akọ̀ròyìn lópin ọ̀sẹ̀ wípé láti bíi ọjọ́ mẹ́ta ni àwọn olùgbé ti ń gba ìpè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti ọ̀dọ̀ àwọn tí wọn kò mọ̀ láti béèrè owó pẹ̀lú ìdúkokò àti jí ẹni bá kọ̀ àti san owó gbé. Orísun ṣàlàyé wípé ẹ̀rù ń ba ará ìlú nítorí pé àwọn tó ń pè yìí kò mú un ní kékeré, àwọn nílò ìrànlọ́wọ́ ní kíákíá kí iná tó jó dórí kókó. Ó ní ìdúkokò ìjínigbé ti pa kún ìfòyà wọn bí ó ti ṣe àpẹẹrẹ oníṣòwò POS kan tí ó san ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà (100,000 naira) lẹ́yìn ìdúkokò láti ọ̀dọ̀ àwọn ọ̀daràn tí wọ́n lérí àti jí gbé bí ó bá kọ̀ àti san owó. Alukoro ọlọ́pàá Udeme Edet kò tíì gbé aago rẹ̀ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Níbi ayẹyẹ tó fìtàn balẹ̀ tí ó wáyé ní Evanville Hall ní Otorere, ìlú àdáyébá Olómù ní Ughelli South Local Government ní ayẹyẹ ìgbadé His Royal Majesty Àgbà Amòfin Albert Akpomuje Eganvien Alákànwà ti wáyé gẹ́gẹ́ bí Òwúrọ̀dé kẹrìnlá Olómù Kingdom. Olóògùn Philip Korobo Atuduo tí ó jẹ́ olóyè tí ó dàgbà jù ní Olómù Kingdom ni ó gbé adé lé Akpomuje lórí kí Archbishop Bendel Province Dr. Cyril Odotemu tó yà á sí mímọ́ kí ìbọn yínyìn 21 cannon shots tó tẹ̀lé. Lójú ẹsẹ̀ tí ọba gba adé ni wọ́n sì ń wọ inú ọkọ̀ lọ Eyanville Hall ní Owerri, Olómù, agboolé ìdílé olóyè Eyanville níbi tí wọ́n ti gbà á lálejò pẹ̀lú ìbọn yínyìn mìíràn lẹ́ẹ̀mẹrìnlá tí ó ṣe àpẹẹrẹ Ọ̀wọ́nadé kẹrìnlá ti Olómù Kingdom kí ọkọ rẹ̀ tó wá mórí lé ààfin àpèrè Olómù fún wẹ̀jẹwẹ̀mu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) kan tí wọ́n ń pè fún ìpadàbọ̀ ààrẹ tẹ́lẹ̀ rí Goodluck Jonathan ni wọ́n kófìrí níbi ìpàdé gbogbogbò convention tí ń lọ lọ́wọ́ ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn alátìlẹyìn yìí ni wọ́n rí pẹ̀lú pátákó lọ́wọ́ tí ó ṣe àfihàn àwòrán Jonathan àti gómìnà ìpínlẹ̀ Bauchi gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ tí wọn yóò jọ díje du ipò ààrẹ. Ìròyìn jábọ̀ wípé àhesọ ti ń lọ wípé ó ṣeéṣe kí Jonathan padà díje fún ipò ààrẹ ní ọdún 2027 bí ó tilẹ̀ jẹ́ wípé Jonathan kò fìdí èyí múlẹ̀. Àwọn alábàáṣe rẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti gbáradì àti díje du ipò. Àwòrán gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé náà wà níbi ìpàdé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Òṣèré ilẹ̀ Nàìjíríà Ọlánrewájú James tí gbogbo ènìyàn mọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà ti gba òmìnira kúrò nínú ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ó yí ìdájọ́ padà lórí ẹ̀sùn ìbálòpọ̀ ọmọdé. Ìròyìn jábọ̀ wípé ọdún 2021 ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú Bàbá Ìjẹ̀ṣà. Oṣù keje ọdún 2022 ní ilé-ẹjọ́ gíga ìlú Ìkẹjà, ìpínlẹ̀ Èkó rán lọ ẹ̀wọ̀n ọdún 16 lẹ́yìn tí wọ́n ṣe àwárí wípé ó jẹ̀bi oríṣiríṣi ẹ̀sùn tí ó ní ṣe pẹ̀lú ìbálòpọ̀ ọmọ ọdún 14. Fọ́nrán kan tí ó gba orí ẹ̀rọ ayélujára tí wọn kò tíì fìdí ẹ̀ múlẹ̀ ṣe àfihàn òṣèré yìí nínú ọkọ̀ ní kété tí ó gba ìyọ̀ǹda bí ó ti ń fi ìbàlẹ̀ ọkàn rẹ̀ hàn tó ní òun nílò àti sinmi. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ bíi Facebook, Instagram àti X ni ó ṣe àfihàn fọ́nrán yìí. Bákan náà ni ọ̀rẹ́ rẹ̀ tí ó jẹ́ òṣèré ilẹ̀ Nàìjíríà Yomi Fabiyi ṣe àfihàn ìròyìn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ bí ó ti ní ìdájọ́ ti ṣàlàyé òkodoro ọ̀rọ̀. Fabiyi ní ìpinnu ilé-ẹjọ́ ti yanjú ọ̀rọ̀ bí ó ti rọ ará ìlú àti àwọn aláṣẹ kí wọ́n máa ṣe ìwádìí ọ̀rọ̀ pàápàá jùlọ ẹ̀sùn tí ó bá ṣe kókó sensitive kí wọ́n
wọ́n tó dájọ́. Ó ní kì í ṣe wípé ó dé nìkan ó tún dára sí i, bí ó ti tẹnumọ́ wípé gẹ́gẹ́ bí agbẹnusọ fún ẹ̀tọ́ ará ìlú, òun ṣe lòdì sí ohun tí ó bá jọ ìtàbùkù pàápàá jùlọ sí ọmọdé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Fàákàjà ọ̀rọ̀ ìgbéyàwó tó ń lọ láàrin òṣèrébìnrin Regina Daniels àti ọkọ rẹ̀ Senator Ned Nwoko ṣì ń tẹ̀síwájú àti máa walẹ̀ jìn bí ìyàwó Cam Nwoko, Laila Charani, ṣe fi ẹ̀sùn kan Regina wípé ó ń parọ́ takò. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni òṣèrébìnrin yìí ti ní òun fún orogún rẹ̀ Laila ní owó wípé òun lòun bọ́ nínú ilé ọkọ wọn, pàápàá jùlọ nígbà tí ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin wà ní àhámọ́. Nígbà tí Laila máa fèsì, ló ní òun kò fi ìgbà kankan gba owó lọ́wọ́ Regina, wípé kí àwọn méjèèjì ṣe àfihàn àpò ìkówósí wọn kámẹ́nì ń kó owó fún ẹnìkejì. Laila ṣe ẹ̀sùn wípé kókó ohun tí ó fa rògbòdìyàn ní àìlámọ̀mọ́ra ìwà tí Nwoko ṣe ẹ̀sùn wípé Regina ń hù. Ó ní gbogbo ìgbà ni ọkọ wọn máa ń sọ wípé òun kò lè fi ààyè gba ìyàwó tó ń mutí, fa èéfín tàbí lo egbògi olóró, èéṣe tí ó fi wá ń parọ́ wípé ó ń fún òun lówó fún kíni. Laila ní owó tí Nwoko ń fún òun tẹ́ òun lọ́rùn pẹ̀lú ẹbí. Laila tẹ̀síwájú pẹ̀lú ẹ̀sùn wípé ọdún 6 sẹ́yìn ni Regina fi egbògi olóró mímu lọ̀, wípé ọpẹ́lọpẹ́ Nwoko tí ó dá sí ni ó yọ òun kúrò nínú ọ̀nà ìparun. Ó ṣe àpèjúwe Regina ní akóbáni bad influence, wípé òun ló ń fún àwọn òṣìṣẹ́ inú ilé ní egbògi olóró mu, títí kan àbúrò rẹ̀ Regina fúnra rẹ̀ lóbìnrin Destiny. Ó fi kún wípé lára ìwàkuwà tí Regina hù ní ìbálòpọ̀ obìnrin sí obìnrin lesbianism. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn This Day tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.